òṣìṣẹ́ FIRS mẹ́rin àti àwọn èèyàn mìíràn kú nínú ìjàmbá iná eléyìí tó ṣẹ́yọ nílé gogoro kan tó jó lẹ́kọ̀ọ́. Báwo gan ló ṣe jẹ́? Kí ló fàdí náà ọ̀hún gan? Èèyàn mélòó ló kú? Ẹ máa bá mi ká lọ o. Látara iná tó jó nílé alájà mẹ́jọ kan tó wà lópòpónà Broad erékùṣù Èkó lọ́jọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ yìí, ìròyìn sọ pé kò dín ní èèyàn mẹ́wàá tó bá ìṣẹ̀lẹ̀ náà lọ. Àwọn tó di olóògbé nínú iná tó ṣẹ́yọ ní àjà kẹta àti àjà kẹrin nílé tí a mọ̀ sí Afriland Towers náà jẹ́ òṣìṣẹ́ iléeṣẹ́ United Capital tó rí sí ọ̀rọ̀ ìdókòwò àti àjọ Federal Inland Revenue Service FIRS. Bó tilẹ̀ jẹ́ pé iléeṣẹ́ ìròyìn kò lè fìdí iye èèyàn tó kú múlẹ̀, ìròyìn sọ pé èèyàn mẹ́fà tí wọ́n jẹ́ òṣìṣẹ́ iléeṣẹ́ United Capital ní iná yìí pa. Àjọ FIRS tó ń pawó wọlé lórílẹ̀‐èdè yìí náà sì fìdí ẹ̀ múlẹ̀ nírọ̀lẹ́ ọjọ́rú. 4 nínú àwọn òṣìṣẹ́ ọ̀hún ni iná ọ̀hún pa, gẹ́gẹ́ bí iléeṣẹ́ FIRS ṣe sọ. Àtẹ̀jáde ìbánikẹ́dùn tí àjọ yìí fi síta ṣàlàyé pé àjà kẹfà àti àjà keje ilé náà ni àwọn òṣìṣẹ́ ẹ̀ka FIRS ń lò fún ọ́fíìsì. Wọ́n ní nígbà tí olóbó ta àwọn pé iná ń jó níbẹ̀, kí ẹni àwọn kà sí ikọ̀ aláàbò àti àjọ panápaná. Wọ́n fi kún pé ṣùgbọ́n nígbà tí ikọ̀ aláàbò náà yóò fi débẹ̀, èéfín iná ti gba gbogbo ilé náà kan. Àwọn ilé ìwòsàn, àwọn iléeṣẹ́ náà fi ìbànújẹ́ ọkàn wọn hàn. Wọ́n sì kẹ́dùn ikú àwọn èèyàn tó pàdánù ikú òjijì níbi ìṣẹ̀lẹ̀ wọn. FIRS kéde pé òun yóò dúró tí ẹbí àwọn òṣìṣẹ́ tó pàdánù ẹ̀mí wọn yóò fi gba kámú. Àwọn yóò sì tún so okùn ààbò lé ní gbogbo ẹ̀ka iléeṣẹ́ náà dáindáin. Tí ẹ ò bá gbàgbé, nǹkan bí aago kan ọ̀sán ọjọ́ Ìṣẹ́gun ọjọ́ 16 oṣù kẹsàn-án ni iná yìí ṣẹ́yọ. Tẹ́ ò bá gbàgbé, nǹkan bí aago kan ọ̀sán ọjọ́ Ìṣẹ́gun ọjọ́ 16 oṣù kẹsàn-án ni iná yìí ṣẹ́yọ, tí ẹ̀fín tó rú jáde níbẹ̀ sì jẹ́ káwọn èèyàn mọ̀ pé iná ti ń jó. Ẹ̀rọ amúnáwá ìnfátà ni a gbọ́ pé ó fa iná ọ̀hún o. Nínú yàrá tí ẹ̀rọ náà wà ní ìṣẹ̀lẹ̀ náà ti wáyé. Bí iná ṣe ń jò ní àwọn èèyàn kan gbìyànjú láti gba ojú fèrèsé jábọ́ sílẹ̀. Wọ́n fò láti òkè fèrèsé ilé gíga náà sí ìsàlẹ̀. Àwọn òṣìṣẹ́ àjọ panápaná ìpínlẹ̀ Èkó àti àwọn elétò pàjáwìrì mìíràn àti àwọn elétò pàjáwìrì mìíràn padà débẹ̀. Wọ́n sì rí èèyàn 9 dóòlà bí iná náà ṣe ń jò lọ́wọ́. Àtẹ̀jáde tí àjọ panápaná ìpínlẹ̀ Èkó fi síta lọ́jọ́ Ìṣẹ́gun náà ṣàlàyé pé 5 nínú àwọn èèyàn tí ìjàmbá náà kàn sì padà jí sáyé o. Wọ́n ní àwọn 4 kò mira bí wọ́n ṣe ń gbìyànjú láti jí wọn nígbà tí ìṣẹ̀lẹ̀ náà ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. Èèyàn 9 la dóòlà, àwọn 5 ti jí padà sáyé. Ọ̀pọ̀ ló sì ti ráàyè jáde láì fi ara pa. Ìyànjú sì ń lọ láti rí i pé àwọn 4 lajú. Bẹ́ẹ̀ ni àtẹ̀jáde àjọ panápaná ìpínlẹ̀ Èkó kéde lọ́jọ́ ìṣẹ̀lẹ̀ náà. Yàtọ̀ sí àwọn iléeṣẹ́ méjì tó kéde pé àwọn pàdánù òṣìṣẹ́ yìí, àwọn òṣìṣẹ́ ilé ìfowópamọ́ UBA kan ní ìròyìn tó sọ pé wọ́n kú nínú ìṣẹ̀lẹ̀ náà. Ọ̀rọ̀ ìbánikẹ́dùn tí olórí ilé ìfowópamọ́ náà tó ní ẹ̀lúmẹ́nu fi sójú òpó X rẹ̀ fi hàn pé iléeṣẹ́ náà pàdánù òṣìṣẹ́, bó tilẹ̀ jẹ́ pé wọn kò sọ iye èèyàn tó kú. Ìjàmbá iná
tó ṣẹ̀ lọ́sàn-án gangan yìí tún mú ọ̀pọ̀ èèyàn máa sọ pé ewu wà nínú àwọn ilé ńlá alájà gogoro tí wọ́n fi ń ṣe ọ́fíìsì lẹ́kọ̀ọ́ pàápàá nígbà tí kò bá sí ètò fún ìṣẹ̀lẹ̀ pàjáwìrì bí èyí tó sì mú ẹ̀mí àwọn aláìṣẹ̀ lọ. ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ ìkànnì Jígí Alárà. ẹ máa bá wa pín ká, ẹ máa fi èròǹgbà yín sábàlá àríwísí o. ẹ sì kú ojú lọ́nà sinimá eléyìí tó jẹ́ àgbéléwò tó ń bọ̀ lọ́nà.